sì mọ́. Iyebíye nìràpadà mi. Ta ló dàbí ẹ̀wọ̀ ayé àtọ̀run sí o. Kò sí o, kò sí o, mi ò rí rí kò má sí. Ta ló dàbí rẹ̀ o. Ayé àtọ̀run tó sí o. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí, ẹ ṣé lẹ́ẹ̀kan sí, ẹ̀yin ní Ọlọ́run, ẹ ṣé lẹ́ẹ̀kan sí, ẹ ṣé gbogbo tí ẹ ti ń wò wá, thank you very much, ẹ ṣé lẹ́ẹ̀kan sí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá, ẹ̀yin ní Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ tún fún wa ní oore ọ̀fẹ́ nǹkan sí ní àṣálẹ́ yìí láti lè tún gbé àwọn ọjà wa wá sí iwájú gbogbo ẹ̀yin mọ̀túnmùwà. Ohun tó ríran mi òun lèmi ń ṣe. Nígbà kan rí níṣe ni wọ́n máa ń bú mi, wọ́n á ní babaláwo pásítọ̀, èmi ò máa ká nǹkan kan kùn, èyí lókè mi pẹ̀lú yẹn jùlọ síbẹ̀síbẹ̀ náà bí wọ́n ṣe ń sọ lèmi náà ń jáde o tí mo wá ń clear ara mi lọ́dọ̀ wọn. tó pé tí wọ́n bá ń kọ̀yàn lábùkù kan tí àbùkù yẹn ò bá jẹ́ tiẹ̀, ó yẹ kéèyàn tètè jáde láti tètè sọ wípé àbùkù tí ẹ̀ ń kàn mí yìí, àbùkù yìí kì í ṣe tèmi o. Mo wá ń jẹ́ kó yé dodo mùtúmùwà pátá ní ìgbà tí mò ń sọ yìí tí wọ́n ní babaláwo ni kinní kan máa ń wẹ̀. tó bá jẹ́ wípé ewé àti egbò lẹ ṣe ń pè mí babaláwo, èmi kọ́ lẹ̀ ń bú o, Ọlọ́run lẹ̀ ń bú. lẹ́ni ìsìn gbogbo àwọn tó bú mi lánàá wọ́n ti rí i pé èmi kọ́ ni àwọn ń bú, Ọlọ́run ọ̀gá ògo ni wọ́n ń bú, nítorí pé mi ò ní ipá bẹ́ẹ̀ ni mi ò ní agbára láti dá ewé láti ti dá egbò. Mo sì rí kà nínú ìwé mímọ́ wípé ewé àti egbò ó ní ti òun ti Ọlọ́run ní í ṣe, ó sì fún wa ní àṣẹ oníkàlù. ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ni ó ṣíjú ẹ̀ síbẹ̀, kì í ṣe gbogbo èèyàn ni ó mọ̀ láti lè lo ewé àti egbò. Àwa kan òní Ọlọ́run fún ní orí ọ̀fẹ́, kì í ṣe gbogbo ènìyàn pátá, gbogbo ènìyàn kọ́ ló máa jẹ́ dókítọ̀, gbogbo èèyàn kọ́ ló lè ṣe nọ́ọ̀sì, gbogbo èèyàn kọ́ òun ló lè tọ́jú ẹni tí ó ní àrùn ọpọlọ, gbogbo èèyàn kọ́ ló lè ṣe kápẹ́ńtà, gbogbo èèyàn kọ́ ló lè ṣe bíríkìlà. Á ní àwọn kan tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ yẹn pé ẹ̀yin yìí mo fún yín lórí ọ̀fẹ́, nǹkan báyìí ni kí ẹ lọ wáyé wá ṣe. kì í ṣe gbogbo èèyàn òun ni ó lè ṣe caterer, gbogbo èèyàn kọ́ ní í ṣe fashion designer, gbogbo èèyàn kọ́ ló lè ṣe electrician. Ọlọ́run dìdí dá àwọn kan sírú àwọn field yẹn ni ìdí tó ṣe rí pé anywhere tó jẹ́ pé iléeṣẹ́ tí wọn ò bá ti ní division of labour, iléeṣẹ́ yẹn ò lè dìde. bí ayé tá a wà nù rẹ̀ yìí gan, bí ò bá jẹ́ wípé Ọlọ́run dá bó ṣe dá pé kí gbogbo ẹ̀ ní division of labour ni, ayé yìí ò lè tòrò, ò lè tòrò. Ayé ní division of labour. tó bá wọnú yàrá tí mo wà yìí gan, division of labour wà ń bẹ̀, wà pé orí ṣíà ń bẹ̀, orí fíríjì níbẹ̀, orí tv ń bẹ̀, ṣẹ́ẹ̀fù wà ń bẹ̀, ac wà ń bẹ̀, division of labour ni. so therefore èyí tí Ọlọ́run wá fún àwa pé káwa máa ṣe, èèyàn kan ò lè pè wá lólóògùn níbẹ̀ nítorí pé bóyá à ń ṣe pásítọ̀, ìyẹn ò ní kí n má mú mi, nítorí pé mò ń ṣe pásítọ̀ ìyẹn ò ní kí n má lo ewé, nítorí pé mò ń ṣe pásítọ̀ ìyẹn ò ní kí n má lo egbò, nítorí pé mò ń ṣe pásítọ̀ ìyẹn ò ní kí n má màgbo. ọ̀làjú ló dé nígbà tí àwọn kan kàn fẹ́ bà ẹ̀sìn tá à ń ṣe jẹ́. ẹ̀sìn gan ò pa láṣẹ, ẹ̀sìn ò pa láṣẹ pé kéèyàn má lo ewé, kò sì pa láṣẹ pé kéèyàn má lo egbò. lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbi tí ẹ ti ń wò wá, orúkọ mi ni bàbá confam jp, ọdún ni mi kì í ṣàìmọ̀ fólóko. ohun tí ènìyàn bá jẹ́ òun ni ó dára kí ènìyàn máa sọ síta. kí ni mo mú wá fún yín ní alẹ́ yìí? orúkọ iléeṣẹ́ wa ni El Adonai Spiritual Empire, níbi tí a ti ń wo àwọn àrùn ara ìkejì, níbi tí a ti ń fi iṣẹ́ mi láti máa mú àwọn ìgbésí ayé tí wọ́n ní kò lè dára mọ́, láti máa fi ra àwọn ìgbésí ayé yẹn padà tí ó sì tún dára. òun ni iṣẹ́ tí orí rán mi. I am a prophet, I am a spiritualist, I run a spiritual church and I do spiritual work. nínú fọ́nrán yìí ohun tí mo máa mú wá fún ẹ̀yin èèyàn wa ni pé a ní ọṣẹ tí wọ́n ń pè ní ọṣẹ awẹ ibi dànù, ọṣẹ awẹ ibi dànù, ọṣẹ awẹ ibi dànù.
tó jẹ́ pé èyí tó dájú ó dájú ni tá a dẹ̀ ti rí testimony gidigidi gan nínú ẹ̀. A ní ọṣẹ tí wọ́n ń pè ní ọṣẹ ìṣẹ́gun, àwọn kan á máa pè ní ọṣẹ ìṣẹ́gun, àwọn kan ń pè ní ọṣẹ back to sender, àwọn kan máa pè ní ọṣẹ má dárí kàn, ọṣẹ má dárí kàn, àwọn kan tiẹ̀ tún pè ní àgbélépọ̀tá anílẹ̀ tó jẹ́ pé confam àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jẹ àǹfààní rẹ̀ tí wọ́n sì ń fún wa ní àdúrà títí di ìní. A ní ọṣẹ tí wọ́n pè ní ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Ìwọ tí àgbàlagbà bá ń yọ lẹ́nu, àwọn tí wọ́n pè ní àgbàlagbà, àwọn tí Ọlọ́run gbé ilé ayé lé lọ́wọ́ ni o. Má jẹ́ kí pásítọ̀ ẹ tàn ẹ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò gbé ilé ayé lé pásítọ̀ lọ́wọ́ o. Tẹ́tí kó gbọ́ mi. Má jẹ́ kí ìmáàmù ẹ tàn ẹ́. Ọlọ́run ò gbé ilé ayé lé wọn lọ́wọ́ o. Àwọn gan ń jẹ ìyà lábẹ́ àwọn tí mò ń sọ yìí. Ìmáàmù ẹ, pásítọ̀ ẹ, wọ́n ń jẹ ìyà tó tí wọ́n bá ti lọ régi kọjá eré. Àwọn tó rí tí wọ́n ń pè ní àwọn àgbàlagbà yìí wọ́n máa dá sẹ̀ríà fún wọn ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò fún babaláwo lágbára lórí ohun tí mo sọ yìí lórí ayé yìí, ṣùgbọ́n àwọn tí mo sọ yìí táwọn ń pè ní àgbàlagbà, Ọlọ́run ló dá wọn, ó fún wọn ní agbára lórí ayé. Ẹnikẹ́ni tí ó bá ti lè lọ lùsì báyìí táwọn yìí bá mú wọn, ó lè bá yé ẹ̀jẹ̀. A ní ọṣẹ tó ń pè ní ọṣẹ ẹ̀bẹ̀ àgbàlagbà tó lè lò láti lè fi kúrò nínú wàhálà ìdààmú táwọn àgbàlagbà tí wọ́n fi ń kojú ìgbésí ayé rẹ̀. A ní ọṣẹ ẹ̀bẹ̀ àgbàlagbà, a ní ọṣẹ aṣínà bíbà yìí, a ní ọṣẹ ìtajà fún ìwọ tó ń tajà, a ní ọṣẹ ìtajà, a ní ọṣẹ ìtúwọ́ àwẹ̀là, a ní ọṣẹ ìtúwọ́ àwẹ̀là, a ní ọṣẹ àwúre ọlà. Àwọn kan máa ń pè ní ọṣẹ bìsàbìsà. Ọba ti ọ̀dà wá ní dádì ọṣẹ bìsàbìsà, àwọn èèyàn gan lọ́sọ̀ lọ́ṣẹ bìsàbìsà. Àwúre ọlà ni èmi sọ, ṣùgbọ́n tó bá ti fẹ́ ọ̀dà wá ní dádì ẹjọ́ ọṣẹ bìsàbìsà yẹn ẹjọ́ àwọn fẹ́ ọ̀dà ẹ̀ kí ẹ bá wọn sẹ́ǹdì ẹ̀. A ní ọṣẹ àánú, ọṣẹ àánú, à ń ta ọṣẹ àánú fún wọn tó nílò àánú Ọlọ́run, à ń ta ọṣẹ ìbùkún fún wọn tó nílò ìbùkún Ọlọ́run, à ń ta ọṣẹ wègún wèpè, ọṣẹ wègún wèpè àwa ń ta ègún ìdílé ni, èpè ègún ìdílé ni. O ti forí kó èpè ni, o ti forí kó ègún ni, bóyá látara obìnrin, bóyá látara ọkùnrin, bóyá láti inú ìdílé tó ti jáde. O nílò ọṣẹ wègún wèpè. Ohun tó nílò lẹ́yìn ẹ̀ ni wípé ìwọ ṣáà lọ sórí workshop ẹ, lọ save number yìí síbẹ̀. That is our workshop number. 080 22 04 0950 080 22 04 0950 080 22 04 0950. Lọ save ẹ sórí workshop ẹ kó kọ tẹ order ní kó dẹ place order ẹ. Àwọn tá a ní nìyẹn, a dẹ̀ ní ọṣẹ ẹ̀yọnú ayérayé. Ẹ̀yọnú ayérayé yàtọ̀ sí ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà o. Ẹ̀yọnú ayérayé ni pé everybody, àtobìnrin àtọkùnrin tó bá ti rí ẹ báyìí kó máa yọ́nú sí ẹ. Ṣùgbọ́n tí ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà èyẹn special o. A ní àwọn ọṣẹ yẹn nílẹ̀. Adẹ̀ ní ọṣẹ ìfẹ́ràn wà nílẹ̀. Sórí òun nìyí, ọṣẹ love and attraction. Ọṣẹ yẹn ni ọṣẹ ìfẹ́ràn tó dájú. Òun ló wà lọ́wọ́ mi yìí, o tí mo polówó ẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Ọṣẹ aṣínà tí mo sọ lẹ́ǹkan nìyí, a ní nílẹ̀ gọbọyì ni, èyí tó bá fẹ́ òun ló wà nílẹ̀ yìí. Èyí ni ọṣẹ wègúnwèpè, èyí tó bá fẹ́ wègúnwèpè ni, wègúnwèpè tó confam tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ọṣẹ ìbùkún nìyí o ti rí, o gbójú ayọ̀ sókè kó fi wò, ọṣẹ ìbùkún nìyẹn. Èyí ló ń pè ní ọṣẹ road open fún gbogbo àwọn tí ọ̀nà dí pamọ́. Ìwọ ọ̀dà tiẹ̀ lórí workshop number wa 080 22 04 0950. Àwọn èèyàn kan tó bá máa ṣe, wọ́n tún máa ń ṣe orí kúkun, wọ́n á kọ́ tó máa pè lórí WhatsApp yẹn ni, wọ́n máa pè ohun tí o nílò, ó nídìí kó pè. Tí a bá fẹ́ jẹ́ kó o pè wá, wàá rí i pé níbi tá a ti jọ ń sọ̀rọ̀ yẹn, tá a bá pé ọ̀rọ̀ yẹn ń demand wípé kí o pè wá, a ní kó o pè, a fẹ́ gbóhun tó ń sọ. Ṣé o ń get mi? Ìwọ all you need to do ní orí 080 yẹn 22 04
0950 yẹn ìwọ kò send order ẹ̀ síbẹ̀. Ọṣẹ road open nìyí ṣó ti rí. Ẹ̀bì àwọn àgbà tó dájú òun lórí yẹn. Ẹ̀bì àwọn àgbà tó dájú. Ọṣẹ ìṣẹ́gun nìyí ṣó ti rí. Ọṣẹ ìṣẹ́gun tó confam òun lórí yẹn. Ọṣẹ ìṣẹ́gun tó confam òun lórí yẹn. Ọṣẹ ìtúwọ́ àwẹ̀là tó confam òun lórí yìí. Ìtúwọ́ àwẹ̀là ò bóyá ò fara kó jàǹkáríwọ̀ nǹkan gbogbo nǹkan ò lọ déédéé fún ẹ, bóyá orí ra ẹ wípé sẹ́ẹ̀ gbogbo tó dáwọ́lé kan skátà ni, ó ní ìdí ọṣẹ ìtúwọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Àwúrí ọ̀la nìyí, àwọn èèyàn ló sọ di ọṣẹ bìsàbìsà òun lórí yẹn. tó bá fẹ́ ọ̀dà ní dáàdi ẹjọ́ ọṣẹ bìsàbìsà oníkẹ́ bá wọn sẹ́ndì òun ló wà nílẹ̀ yẹn. Àkànṣe ọṣẹ àánú tí mo sọ fún ẹ nìyẹn. Òun nìyí kó ọ̀dà tiẹ̀ kíákíá. Má fi ìgbàlá ìdọ́là jẹ́ kí wọ́n sọ nǹkan kan fún ẹ. Gbogbo bíkíbi tó bá wà, bó jẹ́nu Nàìjíríà yìí ni a máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ. Bó jẹ́nu Èkó yìí ni, Èkó táwa wà yìí ni, dispatch rider ọmọ adélé rẹ̀. Bó bá jẹ́ pé òkè òkun ló ti fẹ́ ọ̀dà ẹ̀ ni, jẹ́ kí n sọ fún ẹ. Kò síbi tí DHL kò gbé iṣẹ́ wa dé lókè òkun. Ṣé Amẹ́ríkà ni, ṣé Canada ni, UK ni, Dublin ni, Scotland ni, ṣé Italy ni, ṣé France ló fẹ́ sọ ni, Austria ni, Croatia ni, Finland ni, Sweden ni, Germany ni, gbogbo ibi tí mo pè yí pátá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. DHL ó ń gbé iṣẹ́ wa débẹ̀. Holland ni, Belgium, kò síbi tí iṣẹ́ wa ò dé ní gbogbo ibi tí mo kà yí pátá. Wọ́n dẹ̀ order, àwọn èèyàn dẹ̀ ń fi àdúrà ránṣẹ́ sí wa láti China, Asian country, Vietnam, Cambodian, gbogbo ibi tó rí yẹn àwọn èèyàn ọ̀dà iṣẹ́ wa láti bẹ̀. Malaysia, àwọn èèyàn wa láti Malaysia, mo kí gbogbo yín o, ojú òní tì yí. Láti Africa pàápàá náà, láti South Africa, Namibia, mo dúpẹ́ lọ́wọ́ yín. Kò síbi tí iṣẹ́ wa ò dé. DHL fún wa lórí ọ̀fẹ́ láti gbé iṣẹ́ wa yìí láti olúlé iṣẹ́ wa tí à ń pè ní El Adonai Saboti spiritual empire, láti gbé gbogbo tí à ń tà yìí, láti gbé láti ní ìgbà yìí, láti gbé wá sí ibi tí ẹ bá wà ní ìlú òyìnbó. Gbogbo tó kàn nílò, ìwọ pè wá, mẹ́sẹ̀gì wa lórí workshop yẹn kíákíá kó o dẹ̀ tẹ order. Mẹ́sẹ̀gì wa lórí workshop number èyí tí ó máa rí lórí fọ́nrán yìí, òun ni mo tún fẹ́ pè fún ẹ yìí. 08022040950. God bless you. Ẹ ṣé gan ni. Mo tún fi àkókò yìí kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ọdún èyí tá a ṣe kọjá. Èmi lẹ máa rí o ló dágbára Ọlọ́run dẹ̀kẹ̀rí. Ẹ̀yin náà ni mo máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Baba Confirm JP. A ó tún máa pàdé, a ó dẹ̀ máa ríra. All you need to do, ìwọ bá dẹ̀ o lè má ní ìdí ohun tí mò ń sọ yìí. Èèyàn kan lè ní ìdí ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́, ìwọ share ẹ̀ fún. Ẹ ṣé gan ni. Thank you very much. God bless you.